like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Sọ́bà lójú Sùlẹ́mọ̀n ló ń jẹ́ onínúure oníwàre. Niger Republic ló ti ń pawọ́ àjẹ́. Ọlọ́jọ́ yóò Saki ní ṣẹlẹ̀ bàbá ààrẹ ọmọ sọ́bà lójú. Ìwọ lọmọ ògbón òrọ̀ kí agbẹ̀dọ̀ rọ bàbá. Ìwọ lọmọ òkè gúlútú ibi wọ́n ti ń bò sábàrí. Ó sábàrí ó kọjá ológo sí ní kéré. Ọjọ́ tó bá dọjọ́ ọjà ẹja ránṣẹ́ kò sábàrí. Ọjọ́ tó bá dọjọ́ èrè ẹja ránṣẹ́ kò lógun. Ìwọ náà lọ́mọ ológun ẹ̀sìn Ọ̀yọ́ lé ọmọ agúnyán fodó bá mi epo ọmọ bàǹtàbàǹtà yọkọ̀tọ̀ yọkọ̀tọ̀ ẹ̀rìmọ̀ fẹ̀ǹtìfẹ̀ǹtì nípò àjìfà. Ìfàtẹ́ ẹ̀jẹ̀ lánàá òtó ẹ̀wọ̀nú ọmọ akẹ́kùyà ọ̀gá ó tó lé alárùrù àbájí ńlọ́lọ́ o. Ebi olókùn ni ó lẹ́sìn o. Èrò bá sọ fọlọ́kùn ẹ̀sìn Ìbàdàn kó mọ́ bolókùn ẹ̀sìn Ọ̀yọ́nú jẹ́ mọ́ ẹni bá bọ́ba kú òun lámọ̀ lólókùn ẹ̀sìn. Èèyàn tí ó bọ́ba kú òun lámọ̀ lólókùn ẹran. Ẹ̀yin lọmọ yọkọ̀tọ̀ nípò àjìfà. Okú ọdún ogún ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Ẹni bá ní kó mọ́ ṣàmọ́dún ọrùn ó máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Happy birthday to you, oh, and we all wish you long life and prosperity. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.